Gist lover ṣé nítorí mo sọ pé má ṣe English lẹ́nìí Ìyábọ̀ jẹ́ kí orí ẹ pé ó dá mi ṣe ṣó fún ẹ lẹ́nìí irọ́ ló pa má ṣe ṣó fún ẹ lẹ́nìí nígbà tó parí Mr. Lebiosu àti ìyá burúkú tó ẹ kàn fẹ̀ṣẹ̀ fọ́ lẹ́nu yẹn mo máa padà sórí kéèsì. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó tún ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Alebiosu ó tún ti sọ̀rọ̀ nípa arákùnrin tí a mọ̀ sí Alebiosu gbogbo èèyàn ní Lizzy Anjorin sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká wo nǹkan tí Lizzy Anjorin tí ó ní sọ nípa arákùnrin tí a ń pè ní Àwò Alebiosu tó ń ṣe fíìmù Yorùbá ó ti yá. èmi lẹ fẹ́ búlì nínú blue ti pọ̀ jù àti ní blue kan àti ní kí lórúkọ ẹ̀kan army green kan irọ́ fún mi láṣọ mi ok fún mi lélẹ̀ kí n bá wọn fi ṣe 5 fún mi lélẹ̀ kí n ṣe 500 ó yá ẹ mú eléyìí ẹ mú márùn-ún 500 1 2 3 4 5 máa fún yín ní pọ́ọ̀sì kan sí ìwọ ló lọjà ìwọ ló má lọ bá mi jí ní Ìdúmọ̀tà ìwọ ló má lọ jí Ìdúmọ̀tà ó dẹ̀ sọ pé kìnnì kan kìnnì ṣé ìwọ ló má lọ bá mi jí ẹmẹ́lẹ̀ ní márùn 500 alájà kọdù. Interlevel òun gbé dé kíkàn ó lè tó kù bó ṣe lọ gba ṣọ́ọ̀pù tó bẹ̀rẹ̀ sí ní ta frozen food nìyẹn o. Be talking conquer. Yes, everything 500 1 2 3 4 5 500. Oh, ṣọlẹ lẹ́yìn sí yìí mi ní mú ju eléyìí mẹ́ta lọ eléyìí because eléyìí 700 òun nìkan 700k pé wàá aṣọ ńlá mà ní gásà ńlá ní everything like this. ẹ bá mi ṣe Facebook. Everything is like 1 2 3 4 5 màá tún wá fún yín ní pọ́ọ̀sì kan sí pẹ̀lú bàtà méjì ó yá 500 òun rè 1 2 3 4 5 màá fún yín láǹkárá kan sí ẹ má wọlé lọ́ba ń gbá àǹkárá wá àwọn aṣọ ńlá lẹ ló ń kó wá yìí máa fún yín láǹkárá kan sí 1 2 3 4 5 máa fún yín láǹkárá kan sí. Ìyálóde ní zẹ́ títí láyọ̀ they are lovely oh they are beautiful ẹ̀rán ro àtùbẹ̀ ẹ̀rán gown they are lovely they are so beautiful. ó ṣà òróró gbogbo yín náà lẹ rí ṣọ́ọ̀pù yẹn nígbà yẹn ó ní màmá kan tó wà ní opposite ṣọ́ọ̀pù òun ní ṣe rí wípé ẹ rí pé ìyá tó wà ní opposite Mr. Lebiosu ìyá yẹn ò yàtọ̀ sí Ẹsábọ́ọ̀dù wọ́n dẹ̀ múná lọ lórí ìyá yẹn. ẹ̀yin tèmi I will not lie to you when you want to do business in Nigeria you have to be rugged. Business is not meant for faint-hearted. If you want to do business in Nigeria, there are some people like that. Ìjẹnilẹ́sẹ̀ àti ìwà ìbàjẹ́ ó pọ̀ láàrin àwa Yorùbá. Òun ló fi jẹ́ wípé tó bá fẹ́ ṣe business láàrin àwa Yorùbá. Fún mi láǹkárá tó bá fine, èwo láǹkárá tó ń bí ẹ nínú yìí. Kọ́lọ̀ eléyìí ò fine tó. Wá bá mi ṣe kíní dáadáa. Are we doing Ìyábọ̀ donation? Yes. 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 Ìyábọ̀ Barbie and La promo. Ìyábọ̀ Barbie and La promo. This is 500,000. Ẹ wo báyìí o. Ẹ snap ẹ sí mi báyìí o. Ìtò lọ kó fẹ́ lómi 1 2 3 4 5 mo fẹ́ fún yín láǹkárá kan sí mọ́mì tó ti fún mi lówó yẹn màá ṣaṣọ yín ẹ má wọrí mọ́mì tó ń sanwó fún mi láàárọ̀ màá ṣaṣọ yín màá tún aṣọ yín ṣàǹsìn
ẹ bá ń bèèrè lọ́wọ́ wọn ṣé mọ́mì yẹn wà online bá wọn ṣaṣọ wọn. I should combine nice color for you. I mean, you are into. How many do you want? Oh yeah, gbé yẹn síbí báyìí. Gbé yẹn síbí. Yọ kọ̀ọ̀kan fún mi kí n kàn máa fi hàn wọ́n. Yọ ẹyọ kọ̀ọ̀kan yọ síta. Mọ́mì tán raṣọ 1 million lẹ́ẹ̀kan ẹ̀. Àǹkárá méjì la máa fún wọn. Yeah, yọ kejì yẹn kí n fi hàn wọ́n mú wá. So, èwo lẹ fẹ́ nú àwọn àǹkárá yẹn? Èwo lẹ fẹ́ ń bẹ̀? Ó ti lọ o, check your cost price very well. Èwo lẹ fẹ́? Àǹkárá ńlá lélẹ́yìí o. Orí ni àǹkárá ńlá ni. Àwọn tó bá ra aṣọ ńlá àfún wọn lélẹ̀. Àwọn tó bá ra up to 1 million àfún wọn lélẹ̀. Torí mọ́mì tó ro ní 1 million lẹ́ẹ̀kan àmà fún wọn lélẹ̀. Mọ́mì tó ro ní 1 million lẹ́ẹ̀kan. Jẹ́ wo yọ wá fi wo. Kékeré lélẹ̀. 5 for 500k okay. Irọ́ wọn. Ńlá high target ni. À ń ṣe wá bá mi tan speaker. Z kúṣẹ́. Imagine bọ̀dọ̀ ní bọ̀dá bẹ̀rẹ̀ business talk. Wọ́n dẹ̀ gbà. Yes 5. Ṣé mi ò pin ní nọ́mbà mọ́ ni? Mo pin nọ́mbà lẹ́ẹ̀kan náà. Mo ti repin ẹ̀. So nọ́mbà tẹ máa pè nìyẹn. Ẹ mọ̀ ǹjẹ́ ẹ̀ báyìí 500 lélẹ̀ lẹ́sẹ̀ mi. Ẹ ti rí àǹkárá ìyọ̀fẹ́ ni mo fún yín. Àǹkárá ìyọ̀fẹ́ ni mo fún yín 1. Mọ́mì tó ro ní 1 million lẹ́ẹ̀kan. Màá bá yín mú eléyìí kan. Màá bá yín fi sí. Àǹkárá ńlá lélẹ̀. Owó rẹ̀ ẹ ti rí. Ẹ bá ti gbé dání ẹ ti rí. So 1 2 3 4 5. Ẹ tún gbé mi wá kí n ṣá. Office line ni mo pin nìyẹn o. I should leave Ìyábọ̀ Òjó alone kẹ̀. Ikú ló máa pẹ́ Tajudeen ní máa ṣàwọn. Wọ́n á fòkú ẹ̀ ránṣẹ́ sílé kọ́sẹ̀ yìí tó tán. Ìṣẹ̀dá tó wà lábẹ́ Tájù ní máa ṣàwọn. Wọ́n á fi òkú ẹ̀ ránṣẹ́ sílé. Wọ́n á fọ́kìtà ní ọ̀pù. Ògúnláka yá fọ́kìwà tí Ìyábọ̀ Òjó ọ̀pù tọmọtọmọ yín ọdún yìí tó kóṣù yìí tó parí gan. So you pick one out of these 2. Ẹ bá rẹ̀ ń tó lè bá yín combine aṣọ dáadáa. Wọ́n lè bá yín combine méjèèjì papọ̀. Pọ̀ tó lójú télọ̀ tó máa ṣọ́rán. Kí n leave Ìyábọ̀ Òjó Ògún ló máa pa ẹ́ tọmọtọmọ ẹ̀. Ìwọ fi mí lẹ̀ lábẹ́ àmẹ̀bọ. O mọ ọdún tó fi ń búlì mi ní Ìyábọ̀ Òjó. O mọ ọdún tó fi ń búlì mi non-stop back to back. O tún wá lọ tú àṣírí ara ẹ̀ lọ́dọ̀ Esabod. Wọ́n bọ́ èèyàn mi ẹjọ́. Sórí àwọn àkàrà yẹn mú síbí 1. Gbé síbí báyìí. 1. Kí n lè máa náwó mu. 2. 3. Àwọn àkàrà wà ń bí. Èwo lẹ fẹ́ ń bẹ̀? Ó ti dábẹ́ ẹ wò. Yọ mi fún wọn lélẹ́yìn. Ṣé lè pọ̀ dáadáa? Lè pọ̀ dáadáa. Ẹyọ kan náà ló kù. Okay. So ẹ rántí o. Ó yá mo fẹ́ ṣàmì. Ọ̀rọ̀ bá mi pélé sàn lọ kó sórí mábù báyìí. Separate ẹ má kó tẹ̀léra wọn o. Ẹ gbà. Abẹ́ ẹ̀ máa gbọ́. Èmi ò bá fi Ìyábọ̀ Òjó lẹ̀. A ní tí irun kan bá tú lára mi kán mú Ìyábọ̀ Òjó. Àtàwọn tí Ìyábọ̀ Òjó ń polówó lẹ̀ fún. Àtẹ́sábọ́ọ̀dù o àti gbogbo yín àti yóò gbà o. Àtàkìmù bẹ́ fúrọ̀ o gbogbo yín pátá ní kán ṣá gbẹ́ bí yín. Èmi àwọn olòṣì ẹ̀dá. Ẹ mọ̀ ya àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń wò mí lénìí. Ẹ ti ṣe business rí now. Ẹlòmíì inú yín tẹ́ ń ṣiṣẹ́ labroad ẹ mọ̀ nǹkan táwọn Yorùbá ń fojú yín rí náà tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀
frozen food báwọn tọ́kì oúnjẹ nǹkan kan ó ní ìyá yẹn wá bá òun pé Alébíoṣù ṣé o mọ̀ pé o fẹ́ bá òun figagbága pẹ̀lú ibi tó wá gba ṣọ́ọ̀pù sí ṣé o mọ̀ pé mò ń ta. Mr. Alébíoṣù ẹ̀yin ọkùnrin kùnrin ẹ̀ṣẹ̀ mi o ìyá kan wá bá yín pé ẹ fẹ́ bóun figagbága ẹ kọ́kọ́ fi àga kẹfì ṣẹ́ẹ̀lì orí ẹ̀ anyway ṣe mọ̀ pé bills oníkálukú ló mọ bóyá ń ṣe òun àwa bá mi pé kí n má tajà kù má fẹ̀ṣẹ̀ fọ́ ẹnu ẹni